a fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá, a fẹ́ kọ́mọ̀ ọ̀dọ̀ yín la wá bàbá wa, ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wa débi. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pátápátá. Àfi bẹ́ẹ̀ lákòókò pọ̀ àkókò kó à ń papá mọ́ra ń jẹjọ àfẹ́wọ̀nù pírójẹ̀tì bàbá wa. Ṣùgbọ́n lónìí ibi mo ti lọ ní fàbọ̀ sí bàbá wa tí a gbà lálejò lónìí, àwọn náà ni bàbá wa Professor Shehu Lukman Jimoh tí wọ́n jẹ́ Vice Chancellor nílé ẹ̀kọ́ KWASU, Kwara State University. Bàbá wa lọ́lọ́run fi ṣọ̀gán ń bẹ̀ báyìí, kọ́lọ́run jẹ́mi ìwọ̀n ogun kó mọ̀ yẹ̀ wọ́n ń sàlà láì. Alhamdulilayi, lára àwọn bàbá tí èèyàn ń wò ó kọ́ṣe, ọ̀dọ́ tó bá fẹ́ jẹ́ kóun náà fẹ́ máa wòyàn gẹ́gẹ́ bí àwòkọ́ṣe láti fi máa gbé ẹsẹ̀ ẹni tí èèyàn lè wò ní bàbá wa. Alhamdulilayi, bàbá wa kọ́ wa lóríṣiríṣi ẹ̀kọ́ ń jẹjọ, wọ́n ṣàwọn tójú wọn rí lójú ọ̀nà ẹ̀kọ́, wọ́n sọ bí wọ́n ṣe lọ sílùú Kaduna tí ó jẹ́ pé ṣé làwọn gùn lọ láti ìlú Èkó. Àìmọye ìgbà tí bí ó pa wọ́n láìlọ́ọ̀nù oúnjẹ tí wọ́n ti pa tì wọ́n tó lọ wò pé àbóṣẹ́kù nú ẹ̀ wọ́n tún máa tún ṣì lẹ́lẹ́ẹ̀kejì. Àìmọye nǹkan wọ́n sọ fún àǹjẹjọ, kọ́nà ń túbọ̀ máa ṣàlékún dáadáa. Èwo tẹ́ ẹ bá rí akẹ́kọ̀ọ́ tó ń padà dáa fún bí irú àwọn bàbá wa yìí, ìtójú wọn ti rí lójú ẹ̀kọ́, Ọlọ́run fi máa ń sẹ̀san fún wọn lọ́pọ̀ ọgbà. tó alhamdulilayi, àdúpẹ́ pé bàbá wa náà wọ́n ń bẹ láyé láàyè lónìí láti tún máa sọ̀rọ̀ àwọn àtàn báyìí nínú ipò ìdùnnú. Alhamdulilayi. Bàbá wa, ẹ bá ń sálámà sáwọn èèyàn, ó tún wù mí kẹ́ ẹ dákọ̀ yín fáwọn tí ó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tán wò wá. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Professor Sheikh Lukman Alade Jimoh, Mashallah. Acting Vice Chancellor, Kwara State University, Malete. tó alhamdulilah. Bàbá wa, pápá kọ̀rọ̀ ó lè bá a yá, àfẹ́ fa àkókò yìí gùn fẹ́yìn bàbá wa lónìí. Adúpẹ́ pé ètè fún wa láàyè láti wà pẹ̀lú yín bójú ṣe dí tó. Àdúpẹ́, Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀. Alhamdulilah. Bàbá wa, nígbà tẹ́ ẹ fẹ́ kọ project gẹ́gẹ́ bí nígbà ẹ fẹ́ ṣe degree yín, kí ni tẹ́ ẹ kọ nígbà tẹ́ ẹ fẹ́ kọ project? Kí làkórí tẹ́ ẹ fún ìgbà náà gan? Ìyẹn ti PhD àbí? Bẹ́ẹ̀ ni PhD bàbá wa. Alhamdulillah. Ó ní nǹkan kan tí mo ti ní interest nínú ẹ̀ kí n tó dáwọ́lé kí mo fẹ́ ṣe PhD. Òun náà ni pé ní 1995 precisely mo kọ̀wé kan, and the first book tí mo kọ́kọ́ kọ mo pè ní Demonic Possession and Islamic Antidote. Allah Akbar. Demonic Possession and Islamic Antidote. And alhamdulillah, ní gbogbo. Ó wù mí ká tú sí Yorùbá fáwọn èèyàn. A máa tú. Nígbà náà nílẹ̀ Yorùbá mi ò fẹ́ rẹ̀ pé ẹnìkan kọ̀ọ̀kan nípa ẹ̀kọ́ tí mo kọ yìí rí. Nígbà náà mi ò rò bẹ́ẹ̀. And mo jẹ́ kọ́ látara experience àwọn ọkọ̀ tí ó ń ṣẹlẹ̀. A wà ní jama tí à ń ṣe lẹ́kọ̀ọ́ àti láwọn ọ̀jọ̀mọ́ mi náà MSS àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpọ́nṣe àkíyèsí pé bí kí àjọ̀nú ó kó sí èèyàn ní ara. Allah Akbar. Tẹ́ni a máa ṣe bí aláǹgànná bí ẹni tí torí ẹ ti yí. ẹ ti dàrú. Nígbà tá à ń sọ yìí, àmọ́ nǹkan tí ó jẹ́. Wọ́n láǹfààní láti rí tírà kan tọkọ in Arabic. Mo ti wá rí pé bí ẹ bá ń ṣe orúkọ tí àwọn ènìyàn tó ń ṣe yìí, ó dá pé àjọ̀nú ló kó sí wọn lára. Ó sì ní bí wọ́n ṣe máa ń gbé kúrò lára ogun bẹ́ẹ̀ fún ọ̀tí Islam. Tírà yẹn ni mo wá study ni mo kà. Látara bẹ́ẹ̀, tá bá ti láwọn tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí tó súnmọ́, a máa ń sábà gbìyànjú, wọ́n sì máa ń gbà fún wa kó ṣeé ṣe. Allah Akbar. So yẹn ló wá mi tọ́ tírà yìí Arabic ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílé láǹfààní sí. Mo wá kọ, mi ò tú sí tírà yẹn kọ́ ni mo tú. Mo kà á, mo digest ẹ̀,
mo tún láǹfààní àti rí àwọn tírà àtàwọn òwe mi náà, so mo wá kọ tèmi náà, mo wá pè ní demonic possession and Islamic antidote. Ní pé tí àlùjọ̀nnú bá kó síyàn lára, ọ̀nà owó la lè gbà lọ́nà ti Islam tí ó ń ṣe ọ̀nà ẹlẹ́bọ́dé tí a lè fi ilé àlùjọ̀nnú yẹn kó lára rẹ̀ níbẹ̀. Kí ló máa ń fà á tó máa fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kí la gbọ́dọ̀ gbé nígbésẹ̀ tí wọ́n fi lè wo ẹni yẹn sàn? Òun nìkan tó wà nínú ìwé tí wọ́n sọ yìí, tí ó pọ̀ pamphlet ni bí a kọ bí 70 or 80 pages. Adé launch ẹ̀ ní Unilag nígbà náà. Alhamdulillah, Ọlọ́run pé kí àwọn èèyàn kan láǹfààní àti máa sọ lẹ́yìn eléyìí, wọ́n á ń pè mí káàkiri lẹ́kọ̀ọ́ láti wá give lecture lórí ọ̀rọ̀ yẹn. Ìgbà tí mo wá fẹ́ ṣe PhD mi, mo wá rí pé ó yẹ ká tún gbìyànjú sí nípa ojú ọ̀nà yìí. Mo wá rí pé àwọn àfáà wa tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá, ọ̀nà owó gan ni àwọn máa ń gbà tó máa fi ń kojú irú nǹkan báyẹn tó bá ṣẹlẹ̀. Ọ̀nà tó ń gbà yìí, ṣé Islam faramọ́ àbí ò faramọ́? Kí ni nǹkan tó wà òkè tó bá Islam nínú ọ̀nà tó ń gbà? Èwo ni ò bá Islam ọ̀nà tó ń gbà? Ìyẹn ni mo wá gbìyànjú láti ṣiṣẹ́ lórí ẹ̀. So mo wá mú Ọ̀ṣun State as case study. So gbogbo àwọn ìlú tó wà ní Ọ̀ṣun, Òṣogbo ní Ẹdẹ, àwọn ìlú kéréje, gbogbo ẹ̀ ni mo wọ̀ lọ láti lọ bá àwọn àfáà ń bẹ. Àwọn àfáà tó máa ń mójútó àwọn tó bá ní àrùn ọpọlọ, ọ̀nà owó náà ń gbà fi ń tọ́jú wọn. Sọ wá rí pé àwọn àfáà pé wọ́n pín sọ́nà oríṣiríṣi. Èyí tí ó ṣe pé òun ṣe àmúlùmálà, wọ́n wà nínú wọn. Tó ń fọ̀ nẹ́bọ́ kún ti tó ń ṣe pé herbal tó ń lo egbògi nìkan àwọn náà wà. Mo dẹ̀ nípa àwọn ọ̀dọ́ tó ń jẹ́ lọ mùsùlùmí táwọn náà tó ń lo ọ̀nà tí Islam gbé kalẹ̀, àwọn náà wà. Tó ń ṣe rúkìá. Tó ń ṣe rúkìá. So gbogbo ilé ìlàyẹ̀wò ní fínífíní. Àdọ̀kọ́ ní fọlọ́ ní ìyá 2007, wọ́n ní pé kí n gba oyè PhD tí wọ́n wòwe yẹn, wọ́n dẹ̀ fọwọ́ sí pé nǹkan tí mo ṣe nínú ẹ̀ pé ó wà òkè. So project mo kọ̀ọ̀kan yín lórí ní PhD náà ní nípa abala ṣe ń tọ́jú àwọn tán bá ní àrùn ọpọlọ. Mo lọ sí àwọn hospital náà o, Àrò, Lábẹ́òkúta, Yábà, ní Èkó, pẹ̀lú mo dé láti wò báwo làwọn orthodox náà, àwọn doctor náà wọ́n ṣe ń báwo ni kí ló lè jẹ́ àǹfààní, ló jẹ́ àbáṣepọ̀ tó lè wáyé láàárín àwọn àfáà àti àwọn orthodox doctor. Torí nítorí à ń sọ yìí, tó bá ṣẹlẹ̀ síyàn, àwọn máa ń ṣe mistake. Àwọn orthodox doctors on the treated. Àmọ́ èèyàn ló wà ní Àrò, ló wà lọ́sítù, ló wà ní Yábà, ṣe pé àti nílùú tẹ́ pé nǹkan tó ń ṣe wọ́n kò ń ṣe ọ̀rọ̀ abẹ́rẹ́, ọ̀rọ̀ kíyàn ṣe rókìá fún wọn ni. Ìyẹn ni àjẹ̀nú bẹ láyẹ̀ tẹ́ ń kó lábẹ́rẹ́. So mo rí pé àǹfààní wà pé a lè collaborate, pé àjọṣepọ̀ lè wáyé láàárín àwọn àfáà tó ń ṣe rókìá àti àwọn orthodox doctor. So ní àwọn kan tí ó wà nínú ìwé yìí tí a sì ṣe àwọn recommendations sí government àti sáwọn àfáà náà lórí bọ́n ṣe lè proof lórí nǹkan tí wọ́n ṣe. Jazakumullahu khairan. Kódà pọ́jẹ̀tì tẹ́ ẹ kọ yìí, nǹkan tó pàtàkì pọ̀ láwùjọ wa ni. Alhamdulillahi rabbil alamin. Ẹ tún ti bá ń kódà mọ́ ìbéèrè tí mo tún fẹ́ béèrè nínú ẹ̀, ṣùgbọ́n ẹ ti dá, mo fẹ́ ní kí ni àfojúsùn yín tẹ́ ẹ fi mú tọ́pìkì bọ̀, àmọ́ ẹ ti jẹ́ mọ̀ pé nínú organisation tẹ́ ẹ ń ṣe ń gbà náà, ìwé ẹ̀ máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn kọ̀ọ̀kan. Tó alhamdulillahi, Ọlọ́run ò ní jẹ́ kó rí ìwà ó dàrú, kò ní dàrá aka ìwà rú. Alhamdulillahi. Bàbá wa, ibi àtúnlọ̀ládé yìí, àìmọye ọ̀dọ́ ló já pé kí ni ó máa jẹ́ wàrà máa fún pìn. A ní pé ajẹ́wàrà máa jẹ́ wàrà, ṣùgbọ́n tí ò lè fún bí wọ́n ṣe ń bí tí ò mọ̀ bí wọ́n ṣe ń fún wàrà, ó tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin bàbá wa, ìmọ̀ bóyá mo pòwe dáadáa. Àwọn tó jẹ́ pé ó wù wọ́n láti wà nípò pàtàkì, àmọ́ àti ṣiṣẹ́ pàtàkì láti dé ipò pàtàkì kò wù wọ́n.
àwọn afẹ́ jẹ pákí má mọ̀ kó pákí lọ. Bàbá wa ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa, kí là mọ̀ràn yín fáwọn ọ̀dọ́, àwa ọ̀dọ́ tó jẹ́ pé ó wà láti wà ń pò gíga, kí ni ìmọ̀ràn yín fún wa especially àwọn ọ̀dọ́ akẹ́kọ̀ọ́? tó alhamdulilayi rabbil alamin, n tó jẹ́ àmọ̀ràn mi fáwọn ọ̀dọ́ náà ni pé kí wọ́n má máa sáré àṣájù, wọ́n máa wọ àgọ́ alágbó ṣiṣẹ́. ká má wọ àgọ́ aláàgọ́ ṣiṣẹ́. ẹni tí àgọ́ ẹ̀ bá dáa. a tún lè wá àgọ́ ẹnìkan iṣẹ́ ṣùgbọ́n tágọ́ ẹ̀ bá dáa. Allahu Akbar. torí bàbá ní kí wọ́n má wọ àgọ́ alágbó ṣiṣẹ́, then in that case àìpé n tàn sọ ọ̀rọ̀ yẹn ò pé. because nísìnyí n tàn sọ ni pé kán wo àwọn tán bá kán wo àwọn kan kọ́ ṣe. àwọn ẹni tó bá gbé ọ̀nà tí ó ń rìn, ọ̀nà tí ò tọ́ ni, ọ̀nà tí ò dáa ni, ká má wọ àgọ́ tiẹ̀. so nínú nǹkan tí mo fẹ́ gbà wọ́n níyànjú náà ni pé ká mọ̀ pé kò sí nǹkan tí ẹ̀ máa rí láyé tó máa wá easily. kò sí tí èèyàn fẹ́ rí láyé yìí tí ó wà lọ́nà rọrùn. lọ́nà ọ̀rọ̀ pé ó kàn ṣáà kan ó kàn jí lọ́kọ́ sí lọ́rùn. nígbà míì ọlọ́run ọba jídára kò sí ní tó lè ṣe, àmọ́ wọ́n fi yọ ẹ́ pé ẹ̀dá ò ní rí anything illa masaa wa anna sa'yahu sawfa yura. ọmọ èdè ènìyàn kò ní láǹfààní àti rí nǹkan kan gbà àfi tó bá ṣe kí ni o, tó bá tiraka tó sapá tó gbìyànjú fún. Ọlọ́run fẹ́ ká gbìyànjú, ká sapá, ká gbìyànjú, ká make efforts. káwa gan jáwá ràpàràpà pé kí ni ìgbà fẹ́ ní kí ni kí nǹkan ṣàkàn máa so a gbọ́dọ̀ gbìyànjú. alákọ̀ọ́kọ́ nìyẹn. ọ̀dọ́ gbọ́dọ̀ mọ̀ pé ilé ayé ta wá yìí kéèyàn ní tí wọ́n fẹ́ dà láyé, èèyàn gbọ́dọ̀ gbìyànjú kéèyàn sapá ìlú, kéèyàn ní focus pé nǹkan báyìí ni mo fẹ́ dì. kò láfojúsùn pé nǹkan báyìí tó bá wá ti ní tán kó wá gbìyànjú kó sapá ọ̀nà tí èèyàn máa ń rìn tí èèyàn máa fi ń débẹ̀ kéèyàn rìn. àfáwọn akọ́lọ́mbà àfọ̀rún fún wọn a máa ń sọ fún mi pé bí èèyàn bá lóun lọ sí ilẹ̀ haúsá tó wá mórí lọ́nà èkó yóò débẹ̀. ọ̀nà ti takora wọn. ibi tó bá ń lọ yẹn ọmọ ibi tó ń lọ wọ́n á rin ọ̀nà tó máa fi débẹ̀. àwọn kan ti rìn bẹ́ẹ̀ bọ́n kí rìn ìyẹ̀wò náà rìn bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ nìyẹn pé kéèyàn ní àfojúsùn kó wá gbìyànjú ohun tó bá yẹ kó ṣe láti fi débẹ̀ kó gbìyànjú ẹ̀ kóhun kó ṣe tiẹ̀ nìyẹn. he's playing his own part. secondly níkẹta ó wá máa ṣàdúrà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n, ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí, eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígì ni. ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká wọn tó dùn ún rí, àwọn olùkọ́ wọn pérégedé, ìjọba tún fún tẹ̀lúlé ẹ̀kọ́ wọn gbà. ìlànà bọ́mọ ṣe Al-Kùránì tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. bákan náà Múlẹ́rú wá Gbága off Ìkòròdú express road. ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. àfojúsùn, ìgbìyànjú, àdúrà. because bí èèyàn bá láfojúsùn tó gbìyànjú náà àfi kí Ọlọ́run kó tó kún gbìyànjú yẹn kò dé ládé. nǹkan yẹn á fi Ọlọ́run bá sọ àfikùnkátà àdúrà pẹ̀lú ẹ̀.
so gbogbo kìíní ó so kọ́ mọ́ra wọn bí ẹ bá lájọ àfojúsùn tó wá ń ṣàdúrà tí yóò gbìyànjú ohun tó fojúsùn yẹn kò ní rí. Allahu Akbar. Bẹ́ẹ̀ yẹn bá ń láfojúsùn tí ó gbìyànjú tó wá lóun kàn ju pé òun kàn ń ṣàdúrà pàtẹ́sùbá nìkan kò ní rí. Allahu Akbar. kò súnmọ́ kó rẹ̀ àfi kí mẹ́ẹ̀ẹ́ta rìn. àfikójọ rẹ̀ Allahu Akbar. àfojúsùn ìgbìyànjú Gbìyànjú tiẹ̀ àtàdúrà. wá. Allahu Akbar. so eléyìí ni àmọ̀ràn fáwọn ọ̀dọ́ pé kálájì àfojúsùn wọ́n gbìyànjú kan lè máa ṣàdúrà. lẹ́nu nídàkejì pé gbogbo nǹkan tí àwọn ẹlòmíì tán ń sá ní eré ìsàkúsà ọ̀nà míì tán ń rìn tí ó ṣọ̀nà tẹ́ pé ó yẹ kéèyàn rìn tí yóò fi débi téèyàn ń lọ lálàáfíà kan máa rìn. Allahu Akbar. orí láyé tàwa ń sìn kọ́ lọ́run kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ kan là ń rí àsì ń gbọ́ táwọn ọ̀dọ́ àfà àtàwọn ọ̀dọ́ mìíràn tán ń get involved in ká gbìyànjú pé ìhun tá a máa jẹ́ láyé òun náà la máa jẹ́ Wallahi. ìhun téèyàn ò ní jẹ́ kò ní jẹ́ bó wulẹ̀ kó o sáré kó o wẹ ọṣẹ gbogbo ilé ayé yìí jù bẹ́ẹ̀ lọ. so àmọ́ fáwọn ọ̀dọ́ nìyẹn nítorí máa kojú níṣòro kó má jẹ́ kó lé àwọn sá. challenge tẹ́ ẹ bá fèsì. challenge yẹn is meant to strengthen you more ó wáyé ó ròyìn lágbára. lágbára ni kò sẹ́ni tí ó máa wà láyé tí ò ní kojú pé obì tó fẹ́ dé tí ò wà ní pàdé kò sí. àmọ́ àforítì pé àní ibi tí mo lọ gbọ́dọ̀ débẹ̀ yóò padà débẹ̀ bí èèyàn bá sá yóò tún lọ àtúndọ̀ begin again. Allahu Akbar. bí èèyàn bá ti sá yóò tún mú láti ilẹ̀. kí èèyàn àforítì lọ. Allahu Akbar. tó gba àwọn ẹ̀kọ́ yìí táwọn ọ̀dọ́ bá kó pọ̀ tó bá ń lò lóògùn ọ̀nà ibi tó fẹ́ dé adébẹ̀. àmọ̀ràn fáwọn ọ̀dọ́ nìyí. Jazakumullahu khairan bàbá wa ọlọ́run jẹ́ mi ó kún fún wa. bàbá wa láàrin ìṣẹ́jú díẹ̀ ó wù mí kẹ́ ẹ sọ ìyàtọ̀ tẹ́yìn bàbá wa rò ń bẹ láàrin àwọn oníkéwú ọjọ́sí àti tàkókò yìí. méjèèjì náà lójú tèmi ó wọnú ara wọn ni. méjèèjì wọnú ara wọn ni. bẹ́ẹ̀ni ìyàmọ́ ẹni tó jẹ́ àtọ̀ ọbẹ̀ kọ́lọ́n kó ṣàánú. àmín. òun náà ni pé àwọn bàbá wa tí wọ́n fi ẹ̀kọ́ wọ́n fi kọ́ wa tán fi mọ̀ wá tán fi lélẹ̀. àwọn nínú tá à ń pè ní wípé iṣẹ́ ìmọ̀ àti iṣẹ́. kéèyàn fi àmọ́ bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ ẹ̀rìn kéèyàn fi ìmọ̀ téèyàn mọ̀ kéèyàn jẹ́ kí iṣẹ́. kó wà ń bẹ̀ kéèyàn nímọ̀ kó tún wá níṣẹ́ ọwọ́ àbí. ìyẹn kọ́ kéèyàn fi ìmọ̀ tó téèyàn mọ̀ kó fi ṣiṣẹ́ ṣe. pé ìdí èèyàn bá ń sọ kó nǹkan tẹ̀lé. exactly. Allahu Akbar. pé nǹkan pé ìmọ̀ yẹn kó lápá kárí bí àní àáfàá ní lóòótọ́. kò yẹ ṣe bá tún máa kórè òkú mọ́ lọ. àwọn ilé ní kọ́lọ́n kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ìmọ̀ pọ̀ ọ̀pọ̀ ẹ̀ máa ń sọ ìmọ̀ pọ̀ dáadáa àmọ́ àwọn kankan sọnù fáwọn ọ̀dọ́. ẹ ṣeun bàbá wa so mẹ́tẹ̀ẹ̀ta ló ń bẹ̀ nígbà náà ọlọ́run jẹ́ mi yìí ó gùn fún wa alihamdulilayi. ó fẹ́ gba àwọn ọ̀dọ́ lọ́yìn àmọ̀ràn pé mẹ́tẹ̀ẹ̀ta yìí kàn gbìyànjú kò mọ ìmọ̀. ká kó mẹ́tẹ̀ẹ̀ta mọ́mọ́ ká bẹ̀rù ọlọ́run ká níwà ká sì tẹ̀lé ní ta bá ń sọ. ẹ ṣeun ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa. ẹ̀yin pé mo sọ lẹ́ẹ̀kan mo sọ ń jẹjọ mo níwọ̀ ńlá lẹ̀jà ẹja ńlá nìwọ̀ mi gbé. ibi ìmọ̀ ti ń gbé màámi ibẹ̀ gangan mo tọ̀ lọ lónìí yìí kọ́lọ́n jẹ́ mi bàbá wa ó gùn. ẹ̀yin pé mò ń tọrọ ẹ̀mí gígùn fún wọn torí kẹ́mi onímọ̀ gùn lọ́pọ̀lọpọ̀ èèyàn ó tún fi láǹfààní àti mú mi ìmọ̀ látàrí ẹni tó nímọ̀. ọlọ́run ò ní jó mi ìmọ̀ náà ò gbẹ àpadà sábúrò kéré tóbi ọlọ́run ò ní jó débẹ̀ yìí bàbá wa. bàbá wa tá ń gbà lálejò láti jẹjọ́ àwọn náà ni bàbá wa Professor Shehu Lukman Jimoh tẹ́ jẹ́ Vice Chancellor nílé ẹ̀kọ́ KWASU àpèjálẹ̀ rẹ̀ ń jẹ́ Kwara State University ní Màlété àti gbogbo ibi ẹ bá ṣàti rí pé KWASU ni o èmi ò mọ̀ bóyá KWASU tó ń bẹ́ẹ̀ pò mí ìdí ò bá ṣàti gbọ́ KWASU ọba wa ní ń jẹ́ Vice Chancellor ọbẹ̀ kọ́lọ̀ ń jẹ́ mi yóò gùn. Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi ń jẹ́ àwọn kan máa pè mí lákéwì ìdùnnú títí ìgbà míì tá a máa pàdé.